ṣé ẹ ti gbọ́ ohun èyí tí Asabi Simple tún ṣe fún Portable ìyẹn ọkọ rẹ̀ ní òpin ọ̀sẹ̀ eléyìí tí a lò kọjá yìí o, tí ó sì tún lè fa ariwo tàbí wàhálà sílẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ ìyẹn Portable. Ẹ wá gbọ́ ohun tí ó ṣe. Ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun èyí tí ó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí tele the icon lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn kí i kú oríire pẹ̀lú ilé tí ó ṣí ní àná o? Ẹ wá farabalẹ̀ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí i. Ṣé ẹ ti gbọ́ ohun èyí tuntun tí òṣèrébìnrin ilẹ̀ wa Motilọ́lá Akínlámì tún sọ nípa Kúnlé Afọ́jú látàrí ìjà ńlá kan eléyìí tí ń bẹ láàrin wọn? Ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ náà dé dúró báyìí. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ṣé kí ètúnṣe ìjà ńlá mìíràn tàbí wàhálà tún ni òṣèrébìnrin ilẹ̀ wa yìí tún kọ lẹ́tà sí báyìí? Òṣèrébìnrin ilẹ̀ wa Asabi Simple aya lọ́dẹ̀dẹ̀ Portable tí wọ́n sì jọ ní gbọ́nmisí omi ò tó ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni ó mà tún ti ṣe ohun kan àti fọ́nrán ohun èyí tí ó ṣe tún ti gba orí ayelujara kan báyìí. Àdúrà tí àwọn olólùfẹ́ òṣèrébìnrin náà sì ń gbà ní kí ọmọkùnrin olórin tàkasúfèé nì Portable Ọmọlálọ́mí tí ó jẹ́ ọkọ rẹ̀ kó má rí fọ́nrán náà ni o. Àìjẹ́ bẹ́ẹ̀ gangan aṣọ gbogbo tí wàá wù torí tí ọmọkùnrin olórin tí ó máa ń pera rẹ̀ ní ìkà of Africa tàbí Tony Montana bá tún fi lè rí fọ́nrán eléyìí tí Asabi Simple tún ṣe ni ó tún máa gbiná jẹ tí ó sì tún máa bá a fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tipa rẹ̀ kò ní ká. Ṣebí tí a kò bá sí gbàgbé a ó rántí wípé àwọn méjèèjì ti jọ jà ní ọdún eléyìí tí a wà yìí, tí ọ̀rọ̀ náà sì lè débi wípé nínú fọ́nrán eléyìí tí a rí tí Asabi Simple àti ọkọ rẹ̀ wà ní àti rí tí Asabi Simple ti di ọkọ rẹ̀ lọ́rùn mú tí ó sì ní kí ó pa òun tí ó ń pariwo pa mí bébì tí ọ̀rọ̀ náà sì gba orí ayélujára kan débi wípé àwọn ènìyàn wọ́n ń ṣe yẹ̀yẹ́ lórí ayélujára o. Ṣe ni ọ̀rọ̀ náà kò tún wá tán síbẹ̀ o, ọ̀rọ̀ náà tún padà gbóná ju fọ́nrán eléyìí tí a rí lọ débi wípé Asabi Simple padà fi ọlọ́pàá gbé ọkọ rẹ̀ yẹn Portable tí ó sì sùn ẹ̀wọ̀n fún bíi ọjọ́ mélòó kan kí wọ́n tó padà yanjú rẹ̀, ṣùgbọ́n tí wọn kò sì bá ara wọn tàbí tí nǹkan kan kò sì dà wọ́n papọ̀ mọ́ láti ìgbà yẹn. Ṣùgbọ́n ohun èyí tí Asabi Simple ṣe ní òpin ọ̀sẹ̀ léyìí tí a lò kọjá yìí lóde eré kan yìí ní agbára tí ó sì tún lè bí ìjà mìíràn sílẹ̀. Nígbà tí Asabi Simple wà ní òde tí ó sì di ibi àsìkò láti jó, ṣe ni òun náà bọ́ sí iwájú olórin o tí ó sì ń jó tí olórin sì ṣe rí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kì í ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń sà á ní gidigidi. Bẹ́ẹ̀ ló ná owó fún olórin, ṣùgbọ́n ṣe ni olórin kí Asabi Simple mọ́ Portable tí ó ní Asabi Simple aya Portable. Nígbà tí olórin yìí sì dán wò ní ìgbà àkọ́kọ́, ṣe ni Asabi Simple ṣe ìkìlọ̀ fún un, ṣe ni ó mi orí rẹ̀ tí ó sì ń fi ọwọ́ ṣe àpèjúwe fún wípé òun kò fẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n tí olórin kò ṣàkíyèsí ohun tí ó ń sọ. Bẹ́ẹ̀ ni olórin tún gbìyànjú láti kì í mọ́ Portable lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ni Asabi Simple wá ti pàkíyèsí olórin sí dáadáa wípé òun kò fẹ́ bẹ́ẹ̀, òun kò fẹ́ kí ó kì òun mọ́ Portable rárá àti rárá, pé kí ó má ṣe kì òun mọ́ Portable. Èyí ni fọ́nrán Asabi Simple tí ó gba orí ayélujára kan tí àwọn olólùfẹ́ Asabi Simple sì ti ń bẹ Ọlọ́run fún Asabi Simple wípé kí Ọlọ́run má jẹ́ kí ọkọ rẹ̀ yẹn Portable kí ó rí fọ́nrán náà. Àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà mìíràn nìyẹn o. Ṣé ni àwọn olólùfẹ́ rẹ̀ sì tún ń bú olórin wípé olórin gangan ni aláìdá o, wípé ṣé òun náà kò sí ní orí ayélujára ni, pé ṣé kò mọ̀ wípé àwọn méjèèjì ti jọ jà tí ó tún fi ń kí Asabi Simple mọ́ Portable, pé kò yẹ kí olórin lè kí wọ́n papọ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan dá ẹni tí ó ń bú olórin lóhùn wípé kì í ṣe ẹ̀bi olórin rárá àti rárá o, wípé ní ọjọ́kọ́jọ́ báyìí ọkọ ẹni yóò máa jẹ́ bí ó tilẹ̀ wù kí ó rí, wípé olórin kan ń ṣe iṣẹ́ tiẹ̀ ní o, kò sí ẹ̀bi ní ọwọ́ rẹ̀. Báyìí sì ni àwọn olólùfẹ́ Asabi Simple ṣe ń gba ọ̀rọ̀ náà bí ẹni ń gba ẹgbẹ́ ọtí o, tí a sì ní kí á mú wá sétí gbẹ̀yìn náà. Ohun tí ẹ̀yin náà bá rí sí ẹ fi sí abala àríwísí yẹn comment section bóyá ó dáa bí Asabi Simple ṣe ní kí olórin má fi orúkọ ọkọ òun kí òun tàbí ó dáa bí ó ṣe sọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ Kúnlé Afọ́jú àti òṣèré ẹgbẹ́ rẹ̀ Motilọ́lá Akínlámì eléyìí tí ìjà ńlá ń bẹ ní àárín wọn ni a ní kí á mú ká fi tó ẹ̀yin náà létí ibi tí ọ̀rọ̀ náà ń lọ báyìí. Ṣe ni a sì rí tí òṣèrébìnrin ilẹ̀ wa Motilọ́lá Akínlámì níbi ìfọ̀wérọ̀ kan tí ó sọ ibi tí ìjà wọn dé dúró báyìí o. Ṣebí tí a kò bá sí gbàgbé ní ọdún 2024 ni a rí òṣèrébìnrin ilẹ̀ wa Motilọ́lá Akínlámì tí ó ké gbàjarè wá sí orí ayélujára o, tí ó sì ń bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n bá òun bẹ Kúnlé Afọ́jú ní ọdún náà lọ́hùn wípé kí Kúnlé Afọ́jú kí ó jáwọ́ nínú ọ̀rọ̀ òun o, wípé ṣe ni kó dẹ̀yìn kúrò nínú òun pátápátá, wípé gbogbo ibi tí òun bá ti dé, ìyẹn Motilọ́lá Akínlámì gbogbo ibi tí ó bá ti dé láti fi gba iṣẹ́ eré ni ó ní Kúnlé Afọ́jú máa ń lọ dínà ibi bẹ̀ o. Gẹ́gẹ́ bí ohun tí Motilọ́lá Akínlámì sọ ní ọdún 2024 ni ó ṣe fọ́nrán síta tí ó sì gba orí ayélujára kan. Ó ní ó ti sú òun wípé láti ìgbà tí òun àti Kúnlé Afọ́jú ti jà ní ọdún náà lọ́hùn ni oníkálùkù ti jọ ń dá tiẹ̀ ṣe tí àwọn kò sì jọ ta sí ara wọn o, ṣùgbọ́n gbogbo ibi tí òun bá ti fẹ́ gba iṣẹ́ òṣèré báyìí tí òun yóò kópa níbẹ̀, wípé ṣe ni Kúnlé Afọ́jú yóò gba ọ̀nà ẹ̀yìn tí ó sì máa sọ fún wọn wípé kí wọ́n má lo òun fún eré yẹn o, pé kí wọ́n má gbé iṣẹ́ náà fún òun,
tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ti ń bi léèrè lọ́dún náà lọ́hùn wípé ṣé ohun tí ó sọ yìí ṣé ó dá lójú. Dá wọn lóhùn tí ó ní pé bẹ́ẹ̀, kódà òun ní ẹ̀rí wípé àwọn tí ó yẹ kí ó pe òun síṣẹ́ yìí ò ní Kúnlé Afọ́ọ̀dù ni ó ní kí àwọn má gbé iṣẹ́ yìí fún ẹ o, wípé ṣe ni Kúnlé Afọ́ọ̀dù jẹ́ ọ̀nà mọ́ òun ní gbogbo ibi tí òun ti lè rí iṣẹ́ gbà. Ṣebí tí a kò bá sì tún gbàgbé wípé àwọn òṣèré méjèèjì wọ́n ti jọ ṣe dáadáa sí ara wọn rí, torí ọ̀gá ni Kúnlé Afọ́ọ̀dù jẹ́ sí Motilọ́lá Akínlámì nídìí iṣẹ́ eré. Ṣùgbọ́n gbogbo bí Motilọ́lá ṣe wá sórí ayélujára láti fi ẹ̀sùn kan Kúnlé Afọ́ọ̀dù ní ọdún náà lọ́hùn, ṣe ni kò fi ìgbà kankan báyìí wá sórí ayélujára láti wá sọ bóyá lótìtọ́ ni o tàbí irọ́ ni Motilọ́lá Akínlámì ń pa. Ṣùgbọ́n ní àìpẹ́ la tún rí Motilọ́lá Akínlámì níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó sì ṣe àlàyé wípé ṣe ni kò sí ìjà mọ́ láàrin òun àti Kúnlé Afọ́ọ̀dù. Bẹ́ẹ̀ ló sì tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn àgbààgbà nínú agbo òṣèré ni ó dá sí ọ̀rọ̀ náà o, tí ọ̀rọ̀ náà fi padà níyanjú. Bẹ́ẹ̀ ló sì tún sọ wípé ìdí tí òun fi pariwo síta nígbà náà lọ́hùn ni lórí ayélujára ni wípé ó ká òun lára wípé àtijẹ àtimú jẹ́ ohun tí ó nira fún òun, ní jẹ́ kóun tètè pariwo síta wípé bóyá àwọn èèyàn ó tiẹ̀ lè ràn òun lọ́wọ́ tí òun sì tún padà mọ́ rí iṣẹ́ gbà ni òun fi ké síta. Bẹ́ẹ̀ ni ó dúpẹ́ ní ọwọ́ àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Fẹ́mi Adébáyọ̀ wípé òun ni ó gbìyànjú jù tí ó bá òun àti Kúnlé Afọ́ọ̀dù sọ̀rọ̀ o, tí ọ̀rọ̀ náà fi níyanjú. Báyìí sì ni Motilọ́lá ṣe sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí tí ó ṣe wípé òun àti ọ̀gá òun Kúnlé Afọ́ọ̀dù ti parí ìjà wọn o, tí inú àwọn olólùfẹ́ àwọn òṣèré méjèèjì sì ń dùn gidigidi. Èyí ni a sì tún rí wọ́n tí a ní ká mú wá sí ti gbọ́ ẹ̀yìn náà wípé ṣe ni ìjà tí ó wà láàrin Motilọ́lá Akínlámì àti Kúnlé Afọ́ọ̀dù ti ní ìyanjú o. Ohun tí ẹ bá sì rí sí ẹ fi sí abala ìrísí. Oríire kò mà ní wọ́n ẹnìkọ̀ọ̀kan wa pátápátá níbi tí a bá ti ń gbọ́ wa o. Òṣèrékùnrin ilẹ̀ wa nì tí àwọn fíìmù rẹ̀ sì ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ ní orí ìkànnì ti YouTube tí ó pe àkọlé rẹ̀ ní Koleoso, ìyẹn Ibrahim Yekin. Kú oríire báyìí ní gbogbo àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ ń kí látàrí ilé tuntun léyìí tí ó ṣẹ̀ṣẹ̀ sí o, tí wọ́n sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wípé èyí tí ó ṣe yìí kò ní jẹ́ òpin rẹ̀ o, ilé kò ní wó pa o, bẹ́ẹ̀ sì ni Ọlọ́run yóò túnbọ̀ máa pèsè fún un. Ṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ sì tún ń sọ oríṣiríṣi wípé ṣé fíìmù Koleoso náà ni bọ̀bọ́ ìfira àdúrà ilé yìí, owó ń bẹ nínú iṣẹ́ òṣèré o. Bẹ́ẹ̀ ni ẹnìkan ní àbí fíìmù èyí tí a ní kò dùn ní jóòní, ìyẹn Oṣódìran ni ẹ pa owó rẹ̀ tẹ́ fi lọ ra fíìmù ni. Bẹ́ẹ̀ ni ẹnìkan tún sọ wípé lẹ́yìn ìgbà tí ẹ sáà ti ra ilé, ẹ sáà lè tẹ̀síwájú látún ti lè máa fún wa ní ìyókù Koleoso lọ o. Bẹ́ẹ̀ ni ẹnìkan tún sọ wípé ṣé mi lónìí ló gbégbá òṣèré báyìí, mo kú ní tálẹ́ǹtì eré kémi náà tètè bẹ̀rẹ̀ ìgbà tábà fi rí bí ọdún mélòó kan ní ìsìn, ó yẹ kémi náà lè rówó ra ilé. Báyìí láì ṣe rí tí wọ́n ń gba ọ̀rọ̀ náà bí ẹni ń gba igba ọtí. Ṣe ni ọmọkùnrin kan tí ó náà tún pe orúkọ ara rẹ̀ ní Timothy Àkànní wípé Koleoso yẹn náà tà gidi gan, kò yẹ kí ó má fi owó náà ra ilé. Ó ní Ọlọ́run ló mọ iye tí ó ti pa nídìí fíìmù ọ̀hún. Báyìí láì sí rí tí wọ́n sọ oríṣiríṣi, ṣùgbọ́n èyí tí àwọn ènìyàn wá fi ń sọ̀rọ̀ sí Tóyin Abraham ní ọ̀rọ̀ yìí tí òun kọ sí abẹ́ àwòrán tí Koleoso yẹn Ibrahim Yekin gbé sí orí ìkànnì rẹ̀ ti Instagram. Gbogbo bí àwọn òṣèré ẹlẹgbẹ́ ọkùnrin ṣe ń kí tó tí wọ́n sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún un, tí wọ́n bá a jó tí wọ́n sì ń bá a yọ̀. Ṣe ni Tóyin Abraham náà kọ́kọ́ kí i kú oríire náà o, ṣùgbọ́n gbogbo ohun tí ó wà ní ẹ̀mí rẹ̀ ní fíìmù tí wọn yóò fi ilé náà yà. Lójú ẹsẹ̀ ní tí ń sọ fún ìtẹ̀lẹ̀dẹ̀ akọ̀ wípé a máa fi ilé ìyá fíìmù gidi gan o, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ìtẹ̀lẹ̀ sì ti ń sọ oríṣiríṣi wípé Asabi àǹtí àwàdà yín ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni ẹnìkan tún sọ wípé àǹtí Tóyìn tiẹ̀ tí jẹ́ kí ẹni tí ó nílé gan fi ya fíìmù náà tí ẹ̀yin ti ń dámọ̀ràn fíìmù ń tiyín o. Bẹ́ẹ̀ ni ẹnìkan tún sọ wípé tiẹ̀ jẹ́ kí ó kọ́kọ́ sunú ilé ọ̀hún gan-an kí ẹ tó máa sọ̀rọ̀ fíìmù yíyà o. Ṣe ni ọmọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Soliu tiẹ̀ ń ṣàdúrà tiẹ̀ wípé ọlọ́kùnkùn kọ́lé ayọ̀ fún gbogbo wa o, àti Asabi àti tó fẹ́ fi lé Koleoso ya fíìmù o, àti òun gangan tó ń gangan ṣàdúrà ọlọ́ọ̀kọ̀lé gbogbo ayọ̀ fún gbogbo wa. Bẹ́ẹ̀ náà ló ní gbogbo àwọn tí máa ń rí kọ́mẹ́ǹtì òun ní abẹ́ fọ́nrán eléyìí tí tẹ̀lé icon gbé sórí ìkànnì rẹ̀. Ó ní gbogbo wọn pátápátá báyìí ni gbogbo wọn ó kọ́lé ayọ̀ o, àmín. Gbogbo àwọn tá a sì ń gbà wá náà mo gbà ládùúrà pé gbogbo wa pátápátá báyìí òun lá kọ́lé ayọ̀, Ọlọ́run yóò kọ́lé ayọ̀ fún gbogbo wa. Bẹ́ẹ̀ ni àwọn míín sì ń rẹ́rìn pẹ̀lú ọ̀rọ̀ léyìí tí òṣèrébìnrin ilẹ̀ wa yìí Tóyin Abraham sọ tí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pè ní Asabi àǹtí. Báyìí láì ṣe rí tí àwọn ènìyàn tí ń sọ ohun kan tàbí méjì nípa ilé tuntun eléyìí tí tẹ̀lẹ̀dẹ̀ icon yẹn Koleoso tún ṣẹ̀ṣẹ̀ sí o, tí ẹ̀yin olólùfẹ́ rẹ̀ bá sì ti rí i níṣẹ́ ni kí ẹ máa kí kú oríire. Àgbà ládùúrà ìpè oríire kò ní wọ́n ní ilé ẹnìkọ̀ọ̀kan wa o. Ẹ ṣe àmì kí ẹ gbé tó àmì míì. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe gbàgbé láti like, ẹ comment, kẹ́ sì tẹ̀lé ìkànnì.